Nínú ìròyìn wa lálẹ́ òní, ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ ti fọwọ́ sí ìbẹ̀rẹ̀ iṣẹ́ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè yìí. Àwọn tọ́rọ̀ kàn ti sọ wípé kò sí aburú nínú oṣù bàbà. Ẹ̀kálẹ́, àpò ọ̀rọ̀ ajé òní, ìròyìn la mú wá fún yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Bùnmi òní ní orúkọ tèmi, ẹ wá nǹkan fìdílé láti gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigerian Air yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní oṣù kẹrin ọdún 2022. Èyí jẹ́ látàrí ìfọwọ́sí iṣẹ́ àkànṣe ìlànà okòwò ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀. Mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ojú òfurufú ló ṣiṣọ́ lójú èyí lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lópin ìpàdé ìgbìmọ̀ náà, èyí tí aláṣẹ Muhammadu Buhari darí rẹ̀. Akọ̀ròyìn wa Adamu Sambo ló jábọ̀ ìròyìn yìí wálé fún wa. Orílẹ̀-èdè Nàìjíríà ti wà ní ipa ọ̀nà ìṣàwárí ọrọ̀ ajé àti ìdàgbàsókè pẹ̀lú ọrọ̀ púpọ̀ láti fi ara rẹ̀ sípò tó tọ́ láàrin àwọn ẹgbẹ́ orílẹ̀-èdè lójúnà láti ní ìlọsíwájú àti ìdàgbàsókè lẹ́ka ọrọ̀ ajé. Èyí ni ọ̀rọ̀ àwọn àlejò lórí ètò àtìgbàdégbà iléeṣẹ́ wa yẹn Tuesday Live. Àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ìrìnnà ti sọ̀rọ̀ lórí èrò òdì tí àwọn ènìyàn so rọ̀ mọ́ oṣù mẹ́rin tó gbẹ̀yìn nínú ọdún, àwọn oṣù bàbàbà. Wọ́n ní ìpele àpọ̀jù ìjàmbá lójú pópó jẹ́ látàrí àṣìṣe ènìyàn àti àìní sùúrù. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí síwájú sí. Àgbá òdì ló sọ̀rọ̀ mọ́ oṣù mẹ́rin tó gbẹ̀yìn nínú ọdún, èyí tí àwọn èèyàn ń pè ní Ember Month, látàrí bí ìjàmbá ọkọ̀ ti ṣe máa ń wáyé lójú òpópónà wa níbi tí ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá ti máa ń lọ sí. Èyí ló jẹ́ kí àwọn ènìyàn gbàgbọ́ wípé ohun búburú kan rọ̀ mọ́ àwọn oṣù bàbàbà, èyí tí ṣe oṣù September, October, November àti December. Èrò òdì yìí jẹyọ látara àwọn ọ̀pọ̀ ìjàmbá tó máa ń wáyé lójú òpópónà láàrin àwọn oṣù mẹ́rin yìí. Ṣùgbọ́n ǹjẹ́ lótìítọ́ ni èrò òdì yìí wá sí ìmúṣẹ àbí ló tilẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bí? Bákan náà ni ẹgbẹ́ àwọn awakọ̀ lórílẹ̀‐èdè yìí pè fún ìṣejẹ́jẹ́ àti sùúrù àwọn awakọ̀ lójú pópó. Nǹkan tí mo sọ ni pé ní ṣókí kò sí nǹkan kan tí a lè sọ pé ó mú bí oṣù àbí kankan wá nínú oṣù December yóò ṣe pé àwa ara wa là á ṣe ara wa níbi wípé a fẹ́ ṣe òkúṣepọ̀ ọ̀pọ̀lọpọ̀ àsìkò yẹn náà máa fi lọ́mọ dájú òkú àgbà sí, àsìkò yẹn náà máa dá ìṣúná sí, àsìkò yẹn náà máa dá ìyàwó sí, oríṣiríṣi nǹkan la máa dá sí àsìkò ẹ̀sẹ̀ láàrin December sí January. Èyí aṣọ́wáfẹ́ ṣe ọdún èyí á máa fa kí èrò máa pọ̀ lórí títì, kí olúkọ́kọ́ máa sáré nílà ìlò síbí sọ̀rọ̀. Eléyìí ṣe fún àwọn ọkọ̀ tí gbèrò nìkan, fún ọkọ̀ tí olúkálùkù lò fún ara rẹ̀ náà, gbogbo wọn máa sáré nílà ìlò láti rí pé èrò wọn kó lè wà sínú iṣẹ́. Fún èyí tó ga jù ní pé ìṣọ́ra kádìjánu òun ló ga jù nínú ọ̀rọ̀. Ní òrèkóòrè àwọn máa ń bá àwọn awakọ̀ wa sọ̀rọ̀ lóṣooṣù lórí ìwà ọmọlúwàbí tí ó fẹ́ máa wù ní títì àti bí gbogbo àwọn sáìnì tó wà lórí títì bó ṣe gbọ́dọ̀ máa rìn bí ìgbélé ìlà máa ń bá wọn sọ lóòrèkóòrè láti lè mú títì kí ààbò tó jáde kí ó wà lẹ́yìn. Bákan náà ni àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n bá ikọ̀ ìròyìn sọ̀rọ̀. Kò sí oṣù tí ó yàtọ̀ sí ara wọn àti wípé Ọlọ́run dá gbogbo oṣù bákan náà. Bákan náà ni wọ́n sọ wípé kò sí ohun tí ó burú nípa àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní àwọn oṣù mẹ́rin yìí, bí kò ṣe wípé àṣìṣe ènìyàn lè ń dákún àwọn wàhálà náà. Wọ́n wá gba àwọn aráàlú lámọ̀ràn, pàápàá jùlọ àwọn tí ó ń ṣàmúlò ojú pópó, láti fi òpin sí eré àsápajúdé, àìní sùúrù, mímutí nígbà tí wọ́n bá ń wa ọkọ̀ àti kíkérò tó pọ̀ jù àti ẹrù tó pọ̀ jù pẹ̀lú, lójúnà láti dènà ṣíṣokùnfà ìjàmbá lójú pópó. Bùnmi òní ló ti ń kí á tó mú ìròyìn ti àṣálẹ́ òní wá sí ìdánudúró. Ẹ̀gbọ́n àwọn kókó tí a mẹ́nubà lẹ́ẹ̀kan sí.
amúwá fún yín wípé ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ ti fọwọ́ sí ìbẹ̀rẹ̀ iṣẹ́ ọkọ̀ òfurufú ti orílẹ̀-èdè yìí. Bákan náà ni a tún mú wá fún yín wípé àwọn tọ́rọ̀ kàn ti sọ wípé kò sí aburú nínú oṣù bàbàbà. tó a ò ní rí jù bẹ́ẹ̀ lọ nínú ìròyìn wa fún ti àṣálẹ́ òní. Ìyókù ti di lọ́la láṣẹ Èdùmàrè. Orúkọ èmi oníròyìn lẹ́ẹ̀kan sí ni Bùnmi Òní. Ó dàárọ̀, òun ayọ̀ láòsàn.